gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ wá gbọ́n tí a tó gbédé lálẹ́ òní o lórí ètò Kọ̀yà. Ọ̀dà àlejò wa ẹ súnmọ́ di kíní gbohùngbohùn akínyìn ẹ̀ka alẹ́ o ẹ sọ̀rọ̀ sókè dáadáa ẹgbẹ́ ni ẹ sọ̀rọ̀ sí. Ẹ̀ka alẹ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o. Ẹsẹ ìṣe Yorùbá ni ẹ mọ̀ yí ká ẹ jẹ́ dúró bí ìmọ̀ ṣe pé ẹ mọ̀ sí inú bàálù inú stúdíò lẹ́wà yìí. Torí nǹkan tí mo ṣe wá sí orí ètò. Ẹ kọ́kọ́ dákọ yín ná. Orúkọ mi ni Ìdòwú Ajíbọ́dẹ. Ìdòwú Ajíbọ́dẹ. Ìdòwú Ajíbọ́dẹ lórúkọ mi. Torí nǹkan tí mo ṣe wá sórí ètò ni pé ìyàwó mi àtàwọn ọmọ rẹ̀ wọ́n fẹ́ pa mí. Ìyàwó àtọmọ ọmọ yín. Ọmọ tèmi kọ́, ọmọ kan ṣoṣo ló bí fún mi. Àwọn ọmọ wo náà wà ní nǹkan fẹ́ pa yẹn ṣàlàyé. Àwọn ọmọ tó fẹ́ pa mí ń bẹ̀ ni pé kíní lórúkọ rẹ̀ Tóòsì lórúkọ rẹ̀ àti Ahmed àti Sodiq wọ́n ní bá mi fa wàhálà. Irú wàhálà wo kí ló ṣẹlẹ̀ láàrin? Wàhálà tó ṣẹlẹ̀ láàrin wa ni pé wọ́n sọ fún lálákọ̀ọ́kọ́ wọ́n ti kọ́kọ́ sọ fún àbúrò mi pé kí n fẹ́yàwó torí ọmọ kan ṣoṣo ló bí fún mi. Níyàwó yín yẹn bí fún yín? Òun ló bí fún mi. Èmi mo dẹrú gbogbo àwọn ọmọdé wọn dàgbà. Ọmọ kan ṣoṣo yẹn ló bí fún mi. Mo wá ṣe tán mo ní nígbà tí mo wá fẹ́yàwó ó ti kọ́kọ́ sọ fún àbúrò mi pé mo fẹ́ kí n fẹ́yàwó. Nígbà tí mo fẹ́yàwó ni wàhálà dé. Ó dìdí lọ báyàwó mi ńlé. Ó bá jà wọ́n jọ jà. Baálẹ̀ tó jẹ́ Akíwáre wọ́n bá wa parí rẹ̀ tì. Àwọn fámìlì ẹ̀ náà wá wọ́n parí rẹ̀ tì. Ibẹ̀ ni mo wá wò pé kí náà ṣe sí i. Àdá kan dẹ̀ ń bẹ lọ́wọ́ wọn nú ilé, àdá funfun kan wà nú ilé òun. Àdá funfun? Bẹ́ẹ̀ ni àdá táwọn Fúlàní máa ń lò. Wọ́n ní táwọn bá gún mi ládàáhùn tí ò bá wọlé àwọn ó ṣe gbòǹgbò fún mi, àwọn ó ṣe kùmọ̀ fún mi. Ìyẹn kùmọ̀ báyìí wọ́n láwọn ó ṣe fún mi. Afẹ́jẹ́ ẹ ṣàlàyé báwo ni ẹ ṣe pàdé, ọmọ mélòó ni ẹni tí bí tẹ́lẹ̀ kó tó di pé ẹ fẹ́ra? Tẹ́lẹ̀ ó ti kọ́kọ́ bímọ méjì kan síbì kan. Méjì tó bí síbì kan ó bí ọkùnrin kan ó bí obìnrin kan. Nígbà tó bí ọkùnrin kan ó bí obìnrin kan, ìgbà tó máa tún bí ó bí mẹ́ta yẹn ọkọ rẹ̀ ló kú lèmi fi fẹ́. Kí wá ní nǹkan tí ẹ̀yin gbọ́ pé ó ń fa ìbínú? Torí nínú ọ̀rọ̀ yìí ẹ sọ pé ẹni náà ló sọ pé kẹ́ ẹ lọ fẹ́yàwó. Ó sọ fún ta ni ó sọ fún? Àbúrò mi ló sọ fún. Kì í ṣe pé dédé lọ fẹ́yàwó? Mi dédé fẹ́yàwó, àbúrò mi ló sọ fún. Àbúrò yín wá sọ fún yín? Àbúrò mi wá sọ fún. Wípé kí n fẹ́yàwó pé ọmọ kan ṣohun kò tó fún mi. Ṣé ẹni yìí ò lè bímọ mọ́ ni àbí kí ló ṣẹlẹ̀? Kò lè bímọ mọ́. Kí ló fà? Torí pé ó ti dàgbà. Ẹ̀yin sì fẹ́ bímọ sí i? Èmi sì fẹ́ bímọ sí i. Ẹ ti jọ ń fọ ọ̀rọ̀ láàrin ara yín tẹ́lẹ̀? A ti ń fọ àtẹ́lẹ̀ tó jẹ́ pé inú igbó mò ń sùn gbà mí. Kí wá náà wá ló ṣẹlẹ̀ ní ìsìn tó fi fẹ́ tẹ́ ẹ fi ní ẹni wọ́n fẹ́ pa mí. Wọ́n fẹ́ pa mí. Mi ì lè sùn nínú ilé, yàrá méjì tí mo gbà tó wà lánìgì òrò wọn ò jẹ́ ń sùn bẹ̀. Inú ilé dádì mi tí mo gbéyàwó lọ wọ́n tún lọ báyàwó mi jà ń bẹ̀. Kò lẹ́bí ni? Ó nẹ́bí, ẹbí rẹ̀ náà sì wá. Nígbà tí wọ́n wá wọ́n sọ́ọ̀tì, Baálẹ̀ Akíwáre náà sọ́ọ̀tì. Ẹbí tiyín ńkọ́? Ẹbí tèmi náà sọ́ọ̀tì. Ṣojú mi gbogbo aṣọ mi tó ya gbogbo rẹ̀ ó ya aṣọ tèmi lẹ́ẹ̀kínní. Mo wá padà lọ lé dádì mi, mo gbé aṣọ dádì mi mo gbé wọ̀. Nígbà tó kó gbogbo nǹkan ní mi, gbogbo pápátì mi ló kó sínú ilé, ẹ̀rọ, páànù, gbogbo rẹ̀ ló kó sínú ilé. Mo tún gbọ́ aṣọ dádì mi lọ ọbẹ̀
tá a dá kí wà rè nígbà tí mo máa tún padà rí ó tún ya aṣọ òun gbogbo aṣọ mi ló ya gbogbo aṣọ náà ní ìsín mo rẹ́dì pé gbogbo aṣọ kí wọ́n kó wá sí iléeṣẹ́ rédíò gbogbo wa kí gbogbo ìlú dá sí kí gbogbo aṣọ mo fẹ́ rí àti gbogbo dúkìá mi pátá. Kí gan ló gbé ti yín tó ta yín dì kan tẹ́ ẹ fi wá sí Noble tẹ́ ẹ fi wá lé iṣẹ́ yìí. Ohun tó ta mí dì kan lè pé wọ́n lọ́wọ́ pa mi. Wọ́n sọ àbí ìṣesí wọn jọ sójú mi bẹ́ẹ̀? ní gangan sójú mi gangan wọ́n ṣe sọ. Kódà wọ́n sọ sójú àwọn èèyàn tó jẹ́ pé àwọn èèyàn tó wà ń bẹ̀ wọ́n èyí ṣe 100. Tí wọ́n bá wà ń bí gan-an ààyè ò lè gbà wá. Ẹ̀yin sì rẹ̀ fẹ́ jẹ́ wọn pa yín. Mi ò fẹ́ kí wọ́n pa mí. Kí ló dé? Ẹni tí bá kú tiẹ̀ ló gbé. Ẹ fẹ́ jẹ́ wọn pa yín bẹ́ẹ̀ sì wà. Mi ì fẹ́. Sẹ́yìn àmọ́ wò wọ́n ràn tí wọ́n fi pa yín ni. Téèyàn bá sùn ọ̀rọ̀ obìnrin lẹ́ ń sọ ìyá ẹ̀ máa yé wọ́n pààyàn. Ẹ ti rẹ́nìkan tó parí bẹ́ẹ̀. Kì í ṣe bẹ́ẹ̀ obìnrin ò ní ìgbàgbọ́ tó bẹ́ẹ̀ wọ́n ti rẹ́dì láti pa mí nínú ilé òun àtọmọ rẹ̀ o. Comrade kí ni tẹ́ ẹ rí sọ o ká tó lọ sọ́dọ̀ àwọn aráalé ọ̀rọ̀ rèé o gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o. Mr. Ajibode ṣé ìgbà tẹ́ ẹ fẹ́ ìyàwó yín àwọn ìwà ẹ rí inú wọn gbà wọn. Ńgbà tí mo kọ́ fẹ́ mi ò rí wà yẹn bẹ̀ torí ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ́ kí n fẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ń ti kú. Àwọn ọmọ ẹ̀ tí tẹ́ ẹ bá wọn ṣé ẹ̀yin lẹ tọ́jú wọn ìtọ́jú wo lẹ fún láti bí ọdún wo lẹ ti ń tọ́jú wọn bọ̀ àwọn ọmọ tó dàgbà tán láwọn fẹ́ pa yín. Ṣé rí gbogbo wọn àwọn ọmọ tí mo tọ́jú rẹ̀ tó dàgbà láti ọdún 13 ni mo ti ń tọ́jú wọn bọ̀. Ẹ̀gbọ́n rẹ̀ gangan tó ṣẹ̀ṣẹ̀ wá dé ní ìsìn ọ̀dọ̀ bàbá wọn ló wà tẹ́lẹ̀. Ẹ̀gbọ́n yẹn gangan tó wá kún àwọn ọmọ yẹn lọ́wọ́ tí wọ́n lọ́wọ́ fẹ́ pa mí yẹn ẹ̀gbọ́n rẹ̀ gangan tó wá kún lọ́wọ́ òun ló wá lẹ̀dí àpò pọ̀ wọ́n ọmọ wọn tí mo tọ́jú rẹ̀ tẹ́lẹ̀ torí ọmọ bàbá kan làwọn yẹn. Ẹni baálẹ̀ Akínwàrí wọ́n gbọ́ sọ̀rọ̀ yìí. Lágbára Ọlọ́run. Kí lẹ pé ó kọ àdúgbò mi tẹ́ ń gbé náà? Anígioro. Anígioro níjọba àbílẹ̀ Ẹdó tá a wà yìí. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀yin èèyàn tẹ́ ń gbé ní Anígioro níjọba ìbílẹ̀ Ẹdó kí lẹ pé ó kọ ìyàwó yín tẹ́ lẹ́jọ́ ní gbólóhùn aṣọ yìí. Bílí lorúkọ rẹ̀. Ẹ̀yin àyà yín ti ká òkè o sọ̀rọ̀ ọkùnrin náà ni Ọlọ́run ní jà ọ̀rọ̀. Ọmọdé náà máa ń ní tó bá débi ẹ̀rù lágbà kan bá débi ẹ̀rù. ọkùnrin ló débi ẹ̀rù tó rẹ̀ tó báyìí o. Ẹsẹ̀ yà wá dàbá ìlẹ́nu sí i. Àní wọ́n kọ́ bẹ́ẹ̀ lé mi kiri. Ṣé lójú oorun? Ọ̀rọ̀ burúkú ṣé ojú oorun ni àbójú ayé. Kódà wọ́n fèsì mi báyìí. Wọ́n tún ní kí n máa wá sunlé mo ní ìlè sunlé ìyàwó mi sọ fún mi pọ̀ ní tí n bá sunlé ó sọ fún wọn kódà ó lóun ó pa mí. Kódà gbogbo èèyàn ló sọ fún tọ̀wọ̀n èèyàn wà tí wọ́n kù sí pé bóyá ó sì ń sọ sojú mi báyìí. Kílẹ̀ tó kọ yín gan orúkọ tẹ̀yìn yẹn gan. Ìdòwú Ajíbọ́dẹ lórúkọ mi. Kọ́mọ̀ ẹ̀ pé ẹ ti gbàgbé ó kọ́lẹ̀ kọ́mọ̀ ẹ̀ pé ẹni kílẹ̀ tó kọ àdúgbò yín tẹ̀ ń gbé. Anígioro ni. Ẹ rántí yín Anígioro níjọba àbílẹ̀ Ẹdó yìí náà. Bẹ́ẹ̀ ni sà. Nípínlẹ̀ Ọ̀yọ́ wa yìí náà. Bẹ́ẹ̀. Ẹni baálẹ̀ Akínwàrí mọ̀ sí gbogbo ọ̀rọ̀ yìí. Kódà wọ́n ti dá sí i ní bíi ẹ̀ẹ̀mẹ́ta sẹ́ẹ̀mẹ́rin wọ́n ti dá sí i tí ò yanjú. Kò yanjú. Wàláhì kò yanjú. Ńgbà gbúrò pọn fẹ́ pa yín kí lẹ rò pé kí ni tẹ́ fẹ́ báyìí. Ohun tí mo fẹ́ ni pé. Ọ̀dà ẹ ti ẹ̀jẹ̀ á ṣe báyìí. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbé ní Anígioro níjọba àbílẹ̀ Ẹdó tẹ́ bá mọ ìyá wa Bílíkísù àti ìgbàgbọ́ gbogbo tí bàbá yìí sọ yìí o tí arákùnrin Ìdòwú Ajíbọ́dẹ tẹ́ sọ yìí a fẹ́ rí ìyá Bílíkísù
ìyá Tósìn, ìyá Ahmed, ìyá Sodiq, ìyá Àríkẹ́ Lánígi Orò kan wá sórí ètò Ìkọ̀yà lọ́jọ́ mẹ́jọ. Anígi Orò ńlá àkọ́kọ́ kàn ká tó kan Ìdí Àmù. Bá a bá ń lọ sí tá a bá kọjá Ìdó, Anígi Orò ńlá àkọ́kọ́ kàn ká tó kan Ìdí Àmù. Ẹni tó bá ń jẹ́ Bílíkísù ní Anígi Orò, ìyá Tósìn, Ahmed, Sodiq, Àríkẹ́, ẹ bá a sọ fún wọn pé kán yọjú sí wa o ní Nobo ní ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. Alàgbà Ìdòwú Ajíbọ́dẹ, Ọlọ́run ní jẹ́ kẹ́mi yín ó bọ́ báyìí o. Àmín. Ẹ̀yin náà ní kẹ́ ẹ di ẹ̀mí yín lámùrè torí ìròyìn kan ṣẹ̀ jáde báyìí. Wọ́n ní arábìnrin tí ó pọkọ rẹ̀ ní ọdún 2020, Mariam ọdún 5 sẹ́yìn nù. Mariam Sada tó gbẹ̀mí ọkọ rẹ̀ ní 2020, ìjọba wọn ti síjú àánú wò báyìí o. Amnesty. Ìsíjú àánú wo ni látọ̀dọ̀ ìjọba àpapọ̀ lórí o. Wọ́n ní kí ni n tí wọ́n rí tó fi síjú àánú wò ó. Òun náà ni pé wọ́n ní ọmọ méjì tó bí ẹni ẹlẹ́ni ní ń Ní tọ́. ìtọ́jú wọn. Ọmọ òun ò rí tọ́jú ìyá. Tó ń sìn bàbá mọ́. Wọ́n náà tó wá wò ó fín dáadáa ní ọgbà àtònirọ̀ tán gbé sí wípé Ó ti dẹni àtúnbí. ó ti dẹni àtúnbí. Oníwà tútù bí àdàbà. Wọ́n ti ní kó máa lọ ilé báyìí. Ìjọba àpapọ̀ ó wà lára àwọn èèyàn 174 tíjọba àpapọ̀ ṣe kéde pé àwọn síjú àánú wò láwọn tí ó ti ń wà ní ẹnu ìjìyà ìdájọ́ ikú, ìdìyà wíwà lọ́gbà ẹ̀wọ̀n, ìdìyà ẹ̀wọ̀n gbére àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà àwọn míì tán ti kú tán sì tún ń ṣẹ̀wọ̀n náà ó wà níbẹ̀ Ọkọ̀ wọn wà bẹ́ẹ̀. tán ti forí jì wọ́n báyìí. Ìjọba ààrẹ Bọ́lá Tinubu ló kéde lẹ́yìn. Nítorí ìdí èyí, ọ̀gbẹ́ni Ìdòwú Ajíbọ́dẹ, ìgbésẹ̀ tẹ́ gbé náà dáa. Ẹ sásàlá fẹ́mi yín torí ẹ lè rò pé bóyá kò ní rí bẹ́ẹ̀ kó máa jẹ́ pé ó lọ rí bẹ́ẹ̀. Ọ̀lẹ́ má jẹ́ kò ní rí bẹ́ẹ̀. Ọlọ́run ní jẹ́ ó rí bẹ́ẹ̀ ni. bá sọnù ilé wọn yóò rí bẹ́ẹ̀. Ẹ kílẹ̀ pé tí n bá lọ inú ilé ọ̀dọ̀ wọn yóò rí bẹ́ẹ̀. Wọ́n pa mí. ẹ má lọ Wọ́n pa mí tí n bá lọ bẹ̀. ẹ má lọ ẹ yá má lọ ńgbà tí mo pé ẹ má lọ. Tí n bá lọ yóò rí bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ó rí bẹ́ẹ̀. Ìgbàgbọ́ yín ṣe wá wà lórí yóò rí bẹ́ẹ̀ báyìí. Wọ́n ní táwọn bá sá mi ládàá tí ò bá ràn mí pọ́n wọn ó fọ́ mi lójú lórí. Kí làwọn fi rò pé tó sáyẹn ládàá pé kò ní rán yìí? Kí làwọn fi rò rẹ̀? Àwọn náà Kò yé mi o. wọ́n ti gbé bàbá wò ní. Kò yé mi o. Bóyá èyí náà ń fọwọ́ dà. Irọ́ mi ìfọwọ́ dà. Nígbà tí wọ́n ti á wò pé báwọn aṣáájú ládàá kò ní rìn. Ojú bàbá yìí gan ojú wọn jọ ara àwọn ọdẹ apẹ̀rin kan. Kì í ṣe bẹ́ẹ̀. Wọ́n ti mọ̀ pé táwọn bá ti ṣe nǹkan fún mi tí ọkàn bá mú mi ọkàn mú. Wọ́n fọ́ mi lógi lórí tí àdá yẹn ò bá ti ràn mí. Àdá yẹn dẹ̀ wá nú ilé wọn. Ẹ̀yin gangan fúnra yín náà padà yẹn ò lè ràn yín. Mi ò mọ̀. Tọ́ bá ṣayé tí ò bá wọlé ńkọ́. Ìgbàgbọ́ mi ò sún mọ́ pé àdá yẹn ò Ṣùgbọ́n àdá tí ń bẹ́nu ilé wọn tẹ ní àdá wọn fúlàní. Àdáhùn gangan bá yín lẹ́rù. àdá yẹn ní bà mí lẹ́rù. Ẹni orí yọ ti lé. Àdáhùn gangan ní bá yín lẹ́rù. Bàbá tọ́ bá ṣayé tí ò wọlé ńkọ́. Sẹ́nìkan tọ́lọ́run ni ó lè wọlé èmi tí ò jẹ nǹkan kan. Àjẹ ojú yín yóò ń ṣojú ọmọ mọ́ mi. Ẹ ní àdá yẹn ṣé àdá yẹn yàtọ̀ sí àwọn àdá yòókù ni. Àdá tó jẹ́ pé white báyìí làdá yẹn wà. Àdá táwọn Fúlàní ń lò white. Ẹbí ò rí rí o ṣáàdá white tún wà. Wọ́n wà. Kò dẹ̀ ṣe pọ́n kún kọ́lọ̀ white. Wọn ò kún kọ́lọ̀ white. White ló bá wá. White ló bá wá. Ṣáì. Má kẹ̀jẹ̀ ni. Má kẹ̀jẹ̀ ni. Ẹrù àdá ní báyìí. Àrò àdá yẹn ló bà. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀lé.
Ọlọ́run níjọ́ bá yín o. àmín. Ẹ̀yin náà yá a dó ní ẹgbẹ́ jẹgẹrẹ tẹ́ ẹ sọ ẹ má lọ bá wọn nú ilé o títí tá a fi yanjú ọ̀rọ̀. tá a fi yanjú mo ti wà lọ́dọ̀ dádì mi. lọ́dọ̀ ìyàwó yín tuntun lẹ wà báyìí. bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ dádì mi náà mo gbé ìyàwó mi. ọ̀dà ẹ máa lọ ná wọ́n bá di ọjọ́ mẹ́jọ kó tó dọjọ́ mẹ́jọ a ti sọ ìgbésẹ̀ tọkàn fún yín tí ẹ ti gbọ́ ẹ̀lẹ́ bó wàá níṣẹ́ tí a fẹ́ yàwó mi báyìí. bẹ́ẹ̀ ni mo ti fẹ́ ìyàwó mi. nǹkan ló fa wàhálà yìí. òun ló fa wàhálà. ọ̀dà òun náà ló dẹ̀ ní fẹ́ ìyàwó mi. òun náà ló ní ẹ fẹ́ yàwó mi. bẹ́ẹ̀ ni ó sọ fún wọn ó sì sọ fábùrò mi. nígbà tí mo wá fẹ́ ìyàwó mi wàhálà dé ọ̀dà ọlọ́run ní jẹ́ ẹkú báyìí. àmín. ẹ̀rù àdá mi ń bà yín àdá funfun. àrùn àdá yẹn ló ń bà mí. ó tó bà yín. ọ̀dà ẹ̀yin ará ilé àásùjú òpó lẹ̀ báyìí. àlejò wa tó mú ọ̀rọ̀ wá nípele kí la rí gbọ́ òun lẹ ti gbọ́ ọjọ́ bí eré ni kì í ṣeré ni gbogbo èyí tá à ń fi rẹ́rìn a fi ń gbé kúrò lára bàbá yìí bẹ́ẹ̀ bá débí ẹ mà kó dára nù. àánú ọlọ́run àánú abiyamọ ó ṣe yín àánú abiyamọ yóò ṣe yín àánú abiyamọ yóò ṣe yín ẹ já sí ojú òpó lẹ̀ fẹ́yìn ara lé.